arákùnrin kan rèé tó fi tipátipá bá ọmọ ọdún 13 ní àjọṣepọ̀. Fùfú ni wọ́n ní kó lọ rà wá ní òdì kejì ilé wọn kó tó fi tipátipá bá a ní àjọṣepọ̀. ọ̀rọ̀ rèé o. ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n na ọwọ́ mú ọkùnrin kan tó fi tipátipá jẹran sókun sí ọmọ ọdún 13 ní ìpínlẹ̀ Èkìtì. ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì ní wọ́n ti na ọwọ́ mú ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúwabùnmi Anífowóṣe tó jẹ́ ẹni ọdún 24 34 years tó fi tipátipá ṣe kínníyàn fún ọmọ ọdún 13 ní Ìfọ̀n Alàyè ní Ẹ̀fọ̀n local government ní ìpínlẹ̀ Èkìtì. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olórí àti ọ̀gá àgbà fún ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì ajagun fẹ̀yìntì Olú Adéwá tó ṣàlàyé, ó sọ wípé ní ọjọ́ àbámẹ́ta ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tó sì sá kúrò ní ibi tó ti fi tipátipá jẹ ẹran sókun sí yìí kí ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò pé ọwọ́ wọn kó má bàa mú un. ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni wọ́n sọ pé ó lọ sá pamọ́ sí, ṣùgbọ́n òkété padà bórù mọ́ ọ lọ́wọ́ tí wọ́n sì padà na ọwọ́ mú un. gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro fún ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì tó fi léde Abíọ́dún Adélẹ́yẹ, ó ṣàlàyé wípé ó ṣe ní àlàyé wípé ọmọdébìnrin ẹni ọdún 13 yìí ni wọ́n rán wípé kó lọ ra fùfú ní òdì kejì ilé tí wọ́n ń gbé, ṣùgbọ́n arákùnrin yìí ló bá rá ọmọ ọ̀hún mú tó sì fi tipátipá bá a ní àjọṣepọ̀. lẹ́yìn ìgbà tó fi tipátipá bá a ní àjọṣepọ̀ tán ló bá sá lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti fa arákùnrin ọ̀hún lé àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́ pé kí iṣẹ́ ìwádìí kó bẹ̀rẹ̀ ní pẹrẹu. lẹ́yìn iṣẹ́ ìwádìí ọ̀hún wọ́n sì fi ojú rẹ̀ winá òfin.